Fẹ̀yìntọ́lá bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re. Bọ́dún bá ti dé o ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re. Lọ́dún orógbó orógbó àgbóni, lọ́dún obì obì àbàtẹ, ìwòyí àmọ́dún tówó tọmọ tó pọ̀ kò sì máa ṣọdún re. Fẹ̀yìntọ́lá lọ́dún bá ti dé o ọlọ́dún mọ́dún ni kò sì máa ṣọdún re. Fẹ̀yìntọ́lá o gbé alẹ́ ó dìde pírí lógójì. Inú ilé ló bá wà ní owó dé, ẹ̀yìnkùlé ló bá wà ní owó kọ́kọ́ ńlé, ìyẹ̀wù ló bá wà ní ó bá dákun kó wọ̀ dẹ̀dẹ̀ òjàre òní ní sọjọ́ bí rẹ̀ gangan. Adélájà ṣe bí wọ́n ní ń ké sí. Fẹ̀yìntọ́lá mọ́ gbọ́ wìníwìní ọ̀rọ̀ lẹ́nu mi, jẹ́jẹ́ ń jẹ́jẹ́ mi mo jókòó mi. Àbúrò rẹ ló gbé ń wá bí o, sísá rẹ ló gbé nígbà gbàǹgede ó ní wá mọ́ kí ọ. Ọmọdọ́lápọ̀ ló ní pé bí ológun ẹrú o, Ọmọdọ́lápọ̀ ló ní pé bí elégbèjà dá o. Ó pò ní ní sọjọ́ bí Fẹ̀yìntọ́lá Adélájà o. Àṣeyísá mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe, ọdún dùnnú ọdún re ni. Ṣé bí bọ́dún bá ti dé ọlọ́dún ní kọ́mọdún ẹ̀ lọ́dún, oyin mọ́dún tẹ nínú afárá, bí mòjò láti mọ́dún tẹ lálàrèrè ní gbẹ́kùlú tí mọ́dún tẹ nínú àpà. Fẹ̀yìntọ́lá Àṣeyísá mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe nílé ayé tó wá. Adélájà ó ti ṣe tọdún ọdún èyí tán, ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí tówó tó mọ àìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́n bá. Ọmọdọ́lápọ̀ ló ní ìmọ̀ kí ọ lógúnlógún, Ọmọdọ́lápọ̀ ló ní ìmọ̀ kí ọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ni. Ó ní ò bá ń pè é bí ológun ẹrú o, ó ní bá ń pè Fẹ̀yìntọ́lá bí elégbèjà dání, ó ní bá ń pè é kórí ẹ̀ kó wú kó dìde jọyìn lábẹ́ àzọ ni. Adélájà o, Fẹ̀yìntọ́lá okú ọdún o, okú ìyèdún. Àṣeyísá mọ́dún kó mọ̀ lékún nínú owó, Àṣeyísá mọ́dún kó mọ̀ lékún nínú ọlá, Àṣeyísá mọ́dún kó mọ̀ lékún nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ni. Mo gbé Ọmọdọ́lápọ̀ ló pé tó bá jówó lóhùn ni bóun fún ọ lówó owó àtán, bó sì jáṣọ ni aṣọ àdògbò nílé ayé. Ó ní àmọ́ ìfẹ́ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ni mo fẹ́ fún ẹ̀gbọ́n mi tí ń ṣọjọ́ bí lónìí. Ẹ̀jẹ̀ mi ní báǹkì lógúnlógún, ọmọ ìyá mi ní báǹkì lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ó gbé okú ọdún o. Àṣeyísá mọ́dún wá ní ṣe wéwèrè kí n ta ṣàṣà kí n mọ̀ lọlé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Adélájà Fẹ̀yìntọ́lá ṣe ìmọ̀ relé àwọn bàbá rẹ̀ ni. Ọmọ Ìjẹ̀bú Òǹtólú ọmọ èrè níwá ni. Ọmọ àdúrú mádé ọmọ àdúrú mọ̀ọ́sù padì ìyẹ̀jẹ̀ ni wọ́n kí oríkì bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ aládìyẹ ògògò mọ́gà tí ń fẹ̀yìn rẹ̀ ẹyẹ kí n gbín nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ adìyẹ bá lóko ọ̀mìnì, ara òrokù bẹ́ẹ̀ ni ó ra adìyẹ. Fẹ̀yìntọ́lá sóun gbọ́ bí mo ti ń kí àwọn bàbá tó bí ọlọ́mọ, òní ní sọjọ́ bí ìrẹ́ gangan. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀ o, ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀ mọ́ òun tí ṣe ni òlé ìpani ni wọ́n kì í lé bàbá tó bí ọlọ́mọ. Adélájà mọ́ gbọ́ mo pé Ìjẹ̀bú níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀, ọmọ dúdú ilé kò mọ̀ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ sí, pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe òkúkú sí ńlé. Ọmọ mo rẹ́yẹ mọ́mọ́ roko ní ọ́, ọmọ mo roko tó ẹ̀yẹ ti fò lọ ni. Ọmọ mo ní sùmọ́mọ́ lọ́bẹ, ọ̀bẹ tí ń bẹ nílé ò mọ bàbá ẹ̀yìn. Ọmọ onígbò mọ́dé, ọmọ onígbò mọ́wọ́mọ́wọ́ ni. Àjòjì tó bá wọ gbòòrò ńkọ́ yóò dẹ̀bọra nílé bàbá tó bí ọlọ́mọ. Mo pé Fẹ̀yìntọ́lá mọ́ gbọ́n
bó bá wù jẹ̀bú àwọn ẹni wọn ní wíníwíní bó sì wù jẹ̀bú àwọn ẹni wọn ní wíníwíní bó bá wù jẹ̀bú wọn fọdún wọn tó kù sọ́dún alágẹmọ ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ìran jẹ̀bú ní fọkọ ẹja pè nà ṣé báwọn bàbá lákù bàbá ẹni náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó wá dé tó wọ ń wà pọ̀ rẹpẹtẹ odò wẹ̀rú odò wọ ọmọ mo pé ìkẹ́kẹ́ ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni dúdú ìjẹ̀bú owó ni pupa ìjẹ̀bú owó ni gbogbo ohun tí ń bẹ ní ìjẹ̀bú pátápátá lówó nílé bàbá tó bí ọlọ́mọ mo pé Fẹ̀yìntọ́lá mọ̀ wọ́n gbọ́ iṣu mẹ́fà níṣu ìjẹ̀bú èjì jíjẹ èjà ìjẹ òòṣà tí ó wà lẹ́yìn ni wọ́n fi méjì tó kù bọ àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnú ọdún yẹni Ọmọdọ̀lápọ̀ ló ní mọ́ọ̀kì ọlọ́gbọ̀n lọ́gbọ̀n o Ọmọdọ̀lápọ̀ ló ní mọ́ọ̀kì ọlọ́gbọ̀n lọ́gbọ̀n ni ó ní bá ń pè é bí ológun ẹrú o bá ń pẹ̀gbọ́n mi bí elégbèje bí elégbèje bí elégbèje àdáni Adélájà o Fẹ̀yìntọ́lá ṣe ìsàmọ́dún ọdún owó ọdún reni àwa gbé ọ̀pọ̀ ọdún tó ní kó mọ̀ ṣe nígbà ò ní kánjú kú ò ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ ìláyé Elédùmarè níjọ́ ó kánjú kú mo pé orógbó ló ní ogbó sílé ayé obì ló ní obì kù dànù ojàre ò ní kánjú kú lọ́wọ́n bá ní mo pé kó o gbọ́ bí olúgbógbó tí ń gbó o kó o gbọ́ bí olúgbògbò tìrìgbò kó o fọwọ́ páwú kó o fèrègì ìjòbí ìlọ́lẹ̀ Elédùmarè ọba tó dá ọ wálé ayé.